níbo ni wọ́n sin bọ̀dá Wẹ́rẹ́níkẹ́ sí bọ̀dá Wàsíù Wẹ́rẹ́níkẹ́ níbo náà sìn wọ́n sí torí gbogbo ìgbà yẹn ọmọ tí wọ́n bá bí ní year 2000 year 2001 kò lè mẹ́tàn pè ní Wẹ́rẹ́níkẹ́ ìtàn bẹ̀ ni ọkàn máa gbọ́ ibi tán sin akọni sí ìlànà yẹn o nílùú Mọdákẹ́kẹ́ ṣébi tí wọ́n sin wọ́n sí rè bẹ́ẹ̀ni rẹ̀ rí ṣébi tí wọ́n sin bọ̀dá Wẹ́rẹ́níkẹ́ sí rè bẹ́ẹ̀ni. báwo ló ṣe ṣẹlẹ̀ lọ́dún náà lọ gbogbo àwọn ọmọ tó jẹ́ màjẹ̀sín tó jẹ́ ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ tó yí òye á lè yé wọn dáadáa báwo ló ṣe ṣẹlẹ̀ mi ìfẹ́ kó mi jáde lójú yín. wọ́n gbogbo náà máa ń lọ kódà gan ó ti dé stage gan tó ti sú ọ̀gá tó sọ pé òun ò lọ mọ́ láti lọ mọ jagun mọ́ torí ọjọ́ tó ìṣẹ̀lẹ̀ yẹn gangan wọ́n ti sọ pé àwọn ò jagun lọ síbi kankan mọ́ wọ́n láwọn ò jagun torí ó dẹ̀ pé jọ́ kẹta tán pa Fẹ̀mọ́ ní Tẹ́sákò jọ́ kẹta yẹn torí àtijọ́ tó ti pa Fẹ̀mọ́ yẹn sọ pé àwọn ò jagun mọ́ ó kàn òrìṣà tá bá ń ṣe tá a fi ọmọ àparun ni ẹja jọba wọn ìlú ọ̀rọ̀ ẹ̀sìn má ṣe bí wa lójú ká má fi ké gbá góòlù lọ́wọ́ wa ẹja jọba wọn ìlú ẹja jọba wọn ìlú látẹnukọ́lá wọlé ọmọ àlàwòdò látọkùn. Mọdákẹ́kẹ́ tún tánjọ́ tí mo sọ yìí Wẹ́rẹ́kú kẹ̀ sẹ́rí ìgbọ́rò pé Wẹ́rẹ́kú alùpùpù ń kẹrù ẹ̀ Wẹ́rẹ́kú kẹ̀ Wẹ́rẹ́kú bò. wọ́n gbàgbọ́ nù pé akọni ńlá ni. ni wọ́n á fi ọkàn akin báwọn èèyàn sọ̀rọ̀ pé bí ọkùnrin bá lọ ọkùnrin kù bí ọba sọkùnrin lé mọ́ ọkùnrin làwa náà à ní gbà. ajẹ́pẹ́ yìí gan gbàgbọ́ ọkùnrin ni Wẹ́rẹ́. ọkùnrin mi mo gbà lójú ẹ̀ mo gbà lẹ́yìn ẹ̀ ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni. ó kàn ní ṣùgbọ́n táìgbà yẹn ni bẹ́ẹ̀ pọ́n náà fẹ́ ṣẹ́tù mátà yẹn tí àwọn ọba náà fi lọ sí Àbújá. mo kí gbogbo ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ mo wà nílé bọ̀dá Wàsíù tí gbogbo èèyàn mọ̀ sí Wẹ́rẹ́níkẹ́ ó ti pẹ́ tí mo ti ń gbìyànjú láti dé ibi tí mo wà yìí ṣùgbọ́n ṣe mọ̀ pé mo kàn jẹ́ ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ ni mi ò mọ ibi tó ń pè nílé Wẹ́rẹ́níkẹ́ nílùú Mọdákẹ́kẹ́ mo ti fa àwọn àsìkò kan wọ́n ti fi júwe fún mi rí ló ti pẹ́ ṣùgbọ́n lásìkò yìí mo tọpasẹ̀ mo béèrè àṣìdílé Wẹ́rẹ́níkẹ́ nílùú Mọdákẹ́kẹ́ mo wà pẹ̀lú ìyàwó wọn ẹ̀yin ni ìyàwó wọn bẹ́ẹ̀ni sà mo kí yín mo dẹ̀ mọ̀ wípé áńgẹ́lì tó ń pínre áńgẹ́lì tó ń pín yanu èmi níyanu kan áńgẹ́lì tó ń pínre ìyàwó bọ̀dá Wẹ́rẹ́níkẹ́ ni. bẹ́ẹ̀ni sà. báwo ló ṣe ṣẹlẹ̀ lọ́dún náà lọ́hùn nígbà tí ẹ gbọ́ pé Wẹ́rẹ́níkẹ́ kú mi ìfẹ́ jẹ́ kó mi ó jáde lójú yín torí ìrìn àjò tó ti pẹ́ ni but mo mọ̀ wípé ó ṣeé ṣe kí ìrìn àjò mú àánú jáde láti ìlú òyìnbó kó mú àánú jáde láti anywhere lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ọmọ Mọdákẹ́kẹ́ tó jẹ́ pé wọ́n ṣe dáadáa tó jẹ́ pé wọ́n lè sọ pé gbà àfẹ́ràn lọ́wọ́ tó nígbà tí mo dé pápá ń gbé kámẹ́rà sínú ṣọ́ọ̀bù wọn nígbà tí mo dé inú ṣọ́ọ̀bù wọn pápá ń gbé kámẹ́rà sí nígbà tí mo dé inú ṣọ́ọ̀bù wọn kí lẹ̀ ń tà nínú ṣọ́ọ̀bù yìí wá gbé kámẹ́rà sí. ọjà àtẹlà ń tà tẹ́lẹ̀ gbogbo ẹ̀ sì ti pọ́n. bá ń gbé kámẹ́rà sí kán má bínú bí kámẹ́rà yóò ṣe é ṣe kó dúdú bá ń gbé kámẹ́rà sí ọjà àtẹ bá mi gbé sí kán lè bá mọ̀ wípé kò sí nǹkan kan nínú ṣọ́ọ̀bù yìí mọ́ ọjà àtẹ lẹ̀ ń tà tẹ́lẹ̀ irú àwọn ọjà àtẹ wo. bíi tíì bọ́ǹfìmílò gbogbo oríṣiríṣi ọjà àtẹ provision sá. kí ló ṣẹlẹ̀ tó fi tán. education àwọn ọmọ ni. wàá á jẹ á mú. ẹ mú iṣẹ́ wo lẹ ń ṣe láti ilẹ̀. Ògùn náà ni mò ń ta. Ògùn ok ẹ ti ta ògùn níbẹ̀ ṣe wà ẹ. níbo lẹ ti kọ́ sí ògùn. mẹ́díkà ni mo kọ́. ẹ ti kọ́ mẹ́díkà rí. bẹ́ẹ̀ni ní tó wojú. ní tó wojú ní Mọdákẹ́kẹ́ ńgbà yẹn lọ́nà Ifẹ̀ ní Àkàbàtà. ṣọ́ọ̀bù yín leléyìí ó ti fi gbà kan kún rí. bẹ́ẹ̀ni irọ́ nípa irọ́ ni dáadáa ó kún dáadáa. ṣọ́ọ̀bù ti fi gbà kan kún rí. bẹ́ẹ̀ni sà ó kún gidi tó jẹ́ pé máa palẹ̀ mọ́ kéèyàn tó lè ráyè jókòó. kí ló wá ṣẹlẹ̀ ṣé gbogbo ìgbà yẹn Wẹ́rẹ́níkẹ́ sì wà láyé àbí wọ́n ti kú gbà yẹn. rárá àlèdìsí ní ṣọ́ọ̀bù tí mò ń lò ń gbà tó ń gangan wà láyé. so ìgbà tó kú tán wọ́n á rò wípé kò sí mo ṣe lè mọ kọ̀ǹtínú lọ pẹ̀lú oògùn títà. mo fi wá change sí
provision. torí wàhálà máa ọkọ ní pé a lọ meeting a ṣe gbogbo oríṣiríṣi nǹkan pẹ̀lú oògùn títà nígbà yẹn reason yẹn tí mo fi quit mo fi ń ta àwọn provisions so bẹ́ẹ̀ dẹ̀ ṣe wá ń ta àwọn provisions yìí kò sí nǹkan kan nínú ṣọ́ọ̀bù yẹn mọ́ ẹ tún ń lo ẹ̀rọ mọ́. bẹ́ẹ̀ ni ó ti bá education àwọn ọmọ lọ gbogbo wọn sọ wípé àwọn máa kàwé nù wọ́n dẹ̀ kò ju apá èmi nìkan lọ. ṣé ìrànlọ́wọ́ kankan ò fẹ́ẹ̀ sí ẹ láwọn kan ràn yín lọ́wọ́ ń gbà kan. Honourable Sẹ̀san time kan wọ́n fún wa ní 50,000. Honourable Sẹ̀san Oyèdélé lẹ́ ń sọ àbí. bẹ́ẹ̀ ni that's number one. wọ́n fún wa so. àwọn nìkan náà ni. ní ó tún dà. mo fẹ́ kẹ́ ẹ rò dáadáa o. yíyà kan mi morúkọ ẹ̀ẹ́dẹ̀pẹ́ni tó kọ́kọ́ jẹ kínní ní alága ní area office yìí báyìí. ta lẹ́ni yẹn náà ṣe Àtìtẹ̀bí. no ta ni yẹn. kó tó kan Àtìtẹ̀bí. ok ìyẹn náà ràn yín lọ́wọ́. àwọn náà gbé ẹ̀rọ fún wa mẹ́fà. wọ́n gbé ẹ̀rọ fún ni mo ráyè. ṣé ẹ lè ka àwọn tó gbé fún gbà yẹn tó jọ gbé fún yín. Wẹ́rẹ́nìkẹ́ ìyàwó Wẹ́rẹ́nìkẹ́. ẹ ti gbàgbé. bá mi béèrè lọ́wọ́ pásítọ̀ rẹ̀ tàbí kó bá mi béèrè lọ́wọ́ wòlíì rẹ̀ bá mi béèrè lọ́wọ́ àwọn àfáà rẹ̀ pé ṣé ewé àtegbò ọ̀dà ni. ìbéèrè tí mo fẹ́ kó béèrè nìyẹn ọ̀kan béèrè lọ́wọ́ wọn pé ṣé ewé àti egbò ọ̀dà ká lò fún lílo ara wa. bá mi béèrè lọ́wọ́ pásítọ̀ rẹ̀ tàbí kó béèrè lọ́wọ́ àfáà rẹ̀ dákun ọba àjọkùnrin ọba àjọbìnrin bá mi béèrè lọ́wọ́ wọn pé ṣé ká ṣe ètùtù ṣé kò dáa ni. bá mi béèrè lọ́wọ́ wọn tán bá ní kò dáa bí wọ́n lè rè pé kí ló dé tí ò fi dáa. ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ pé Jésù kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ wá gbọ́ ọdún kelòó rèé tó ti ń lò nínú ìjọ ọdún kelòó rèé tó ti wà nínú church tó ti ń lọ church ẹyọ kan má gbàgbé o tó rọ̀nà àbáyọ iṣẹ́ ṣe nǹkan tó burú jù pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìṣòro tó ní ni wípé kó bọ orí ká dẹ̀ borí ẹni kò sí nǹkan kan tó burú mẹ́ kọ́lọ́run gbé aláwo rẹ̀ kò wá kọ́lọ́run gbé wa pàdé aláwo rẹ̀ tó dáa ó kí wa níbikíbi tá a bá wà ẹ má jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ káàárọ̀ òjìrè torí pé Áfíríkà lẹ́sìn ṣé Áfíríkà ò lẹ́sìn ni Áfíríkà lẹ́sìn ìkànnì wọ̀kìlù mọ̀ ló ń kí gbogbo wa o yóò mọ̀ dùn mọ́ wa yóò mọ̀ kúrò máwọn ọ̀tá wa Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ́ mi o ẹ ti gbàgbé wọn. orúkọ bàbá sójà yìí. ok sójà ṣe àwọn náà kú nígbà ogun ṣe no sójà eré àbò ni wọ́n ń gbé kọ́mọ̀ lọ jẹ́ ilé captain Onígbèdé. ok Onígbèdé captain Onígbèdé ní Ìràyè. Onígbèdé tàtún ni. ìyàwó Roland. bọ̀dà Roland yes bọ̀dà Roland yes ìyàwó bọ̀dà Roland. mi rántí àwọn yẹn. wọ́n gbé fún yín gbà yẹn. àwa mẹ́fà. wọ́n gbé fún ẹ̀rọ yẹn náà ni. lẹ́yìn yẹn oní náà ni èmi elépo lélẹ́yìí ṣe lẹ́yìn yẹn ní táìmù ní rẹ̀jíìmù tí Àtìtẹ̀bí ó fún wa ní 10,000. 10,000 kò tó sí nǹkan kan mọ́. táìmù tán sì tún sọ wípé wọ́n pín oko fún àwa àti nǹkan kan ṣẹlẹ̀ sí gbọ́ ogun àṣàdé town hall wọ́n ní oko tó wà nítòsí títán wípé nítòsí Alápàtà ní ibi tó sá jìnnà sá ọsà fún yín níbẹ̀ yẹn so kò sórí ọ̀fẹ́ fún wa láti débẹ̀. torí ibẹ̀ ti ṣe ẹ má wulẹ̀ dárúkọ ẹni bọ́dí ibẹ̀ ti ṣe nígbà yẹn ó ti ibẹ̀ sọ̀rọ̀ wọ̀. so asáhùn. níbo ni wọ́n sin bọ̀dá Wẹ́rẹ́nìkẹ́ sí bọ̀dá Wàsíù Wẹ́rẹ́nìkẹ́ níbo náà sìn wọ́n sí torí gbogbo ìgbà yẹn ọmọ tí wọ́n bá bí ní year 2001 kò lè mẹ́tàn pè ní Wẹ́rẹ́nìkẹ́ ìtàn bẹ̀ ni ọkàn máa gbọ́ ibi tó sin akọni sí ìlànà yẹn o nílùú Mọdákẹ́kẹ́ ṣé ibi tí wọ́n sin wọ́n sí rè. bẹ́ẹ̀rì rẹ̀ rè. ṣé ibi tí wọ́n sin bọ̀dá Wẹ́rẹ́nìkẹ́ sí rè. bẹ́ẹ̀ni. báwo ló ṣe ṣẹlẹ̀ lọ́dún náà lọ gbogbo àwọn ọmọ tó jẹ́ màjẹ̀sín tó jẹ́ ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ tó yí òye á lè yé wọn dáadáa báwo ló ṣe ṣẹlẹ̀ mi ìfẹ́ kó mi jáde lójú yín. wọ́n gbogbo àná máa ń lọ kódà gan ó ti dé stage gan tó ti sú ọ̀gá tó sọ pé òun ò lọ mọ́. láti lọ mọ jagun mọ́ torí ọjọ́ tó ṣẹlẹ̀ yẹn gangan. àwọn ò jagun mọ́. ó kàn ní ṣùgbọ́n táìgbà yẹn ni ó dẹ̀ pọ́n náà fẹ́ ṣẹ́tù mátà yẹn tí àwọn ọba wọn fi lọ sí Àbújá
wọ́n kàn wẹ̀ tán láàárọ̀ ọjọ́ yẹn ni pé àwọn fẹ́ lọ pàdé Adédoyin ní ààfin pé òní náà máa dé péjọ yẹn náà máa dé sí láti Àbújá wọ́n fẹ́ lọ gbọ́ ẹ̀tàn bá wa bọ̀ látọ̀ so rírí èmi kàn tiẹ̀ kókó wà náà lé rírí tèmi ó rì mo sáà rí pé gbogbo òlu ti dàrú àwọn èèyàn ń lọ wọ́n ń bọ̀ wọ́n sà ń wò mí èmi ò dẹ̀ mọ̀ nǹkan kan ẹ̀ẹ̀kan náà mo sáà rí pé gbogbo wọn mọ́tò kan rọ́ọ̀sì dé ni kí ló dé so ẹ̀yin ọ̀rẹ́ yẹn lásà tó ń gbọ́ pé ilé ọ̀rẹ́ ẹ̀ tó sùn sí wọ́n ti lọ jí. àbí báwo kò yé mi ṣé wọ́n sùn lé mọ́jú ni. wọ́n sùn lé mọ́jú ní kó tó di wípé ẹ mọ̀ pọ́ bá ò tí ì dé. kábíyèsí ò tí ì dé báyìí náà tí ì dé so àwọn lọ rẹ́sì nílé ọ̀rẹ́ wọn pé kí kábíyèsí fi dé àwọn jẹun àárọ̀ láàárọ̀ ọjọ́ yẹn. jẹun nínú ilé ńgbà yẹn inú ilé yìí náà ni o. ibi náà ni ilé bàbá ẹ̀ ni. ilé bàbá wọn nìyí ok mo gbọ́ yín lọ. so ajẹ náà ni a lọ ọkàn di ọ̀sán náà ni wọ́n ṣe gbé òkú ẹ̀ wálé nìyẹn. ana fẹ́ gbé sí town hall ana àwọn ọ̀dọ́ páwọn ó bà town hall jẹ́ wọ́n fẹ́ gbé sáàfin wọn àgbà kan wọ́n fi gbé bọ̀ nílé direct. gbé bọ̀ nílé báwo ló ṣe rí lọ́kàn yín lọ́jọ́ yẹn gbogbo nǹkan dàrú iṣẹ́ àwọn ni bàdá wà sí òǹṣe nígbà yẹn wẹ́rẹ́ nìkan. electrician ni. ṣó iṣẹ́ electrician ni wọ́n ṣe ń gbà yẹn electrician ni. nílùú Mọdákẹ́kẹ́ níbo ni ṣọ́ọ̀bù wọn wà ń gbà yẹn. wọn ní ṣọ́ọ̀bù irú àwọn electrician wo ni wọ́n ṣe. torí pé Ìbàdàn náà ti kọ́ṣẹ́ kan máa ń gba contract. irú iṣẹ́ wo electrician tí wọ́n bá yẹn ṣiṣẹ́ náà lé. àwọn ṣiṣẹ́ náà lé wọ́n máa ń faná lórí òpó. nígbà yẹn ṣe lè rántí ọdún tí wọ́n sùn. ọdún wo ni gbọ́dọ̀ gbàgbé irú ọjọ́ yẹn. ọdún wo ni. May 8 year 2000. May 8 year 2000. Akọni sùn nílùú Mọdákẹ́kẹ́ torí tí ọ̀pọ̀lọpọ̀ bá rántí dáadáa mo rántí dáadáa wípé ní gbogbo ìgbà yẹn ilẹ̀ ń pò bèrè kò lò nílùú. ẹnìkan kan tiẹ̀ lo kọ́mẹ̀ntì kan pé lẹ́nujọ́ mélòó yìí pé ìsàlẹ̀ àgbàrá kankan so táwọn èèyàn gífù kọ́mẹ̀ntì lórí ẹ̀ pé kì í sí ìsàlẹ̀ àgbàrá kankan so àti ìsàlẹ̀ àgbàrá àti àwọn náà gba gbogbo bẹ̀ kalẹ̀ náà àwọn náà gba gbogbo bẹ̀ ṣùgbọ́n bíi tí incident yẹn ti ṣẹlẹ̀ ní Àjígbọ̀nà. area ọ̀nà after kó ìwò lọ́nà AP. ní AP so bá ṣe ẹ mọ̀ páwo ò sí ń bẹ̀ ṣùgbọ́n Sunday Igboho ó lè sọ ibi tó ti ṣẹlẹ̀. olóyè Sunday Igboho bá rí yín wọ́n dá yín mọ̀. àwọn dá mi mọ̀ wọ́n lẹ́yìn òun ló ń gbé wọn jáde láti nítorí pé ìgbà tó ṣẹlẹ̀ tán pé wọ́n sọ ìbọn sókè kan má bàa di pé wọ́n gba ìbọn yẹn lọ so òun ló gbé wọn jáde láti ibẹ̀. mo mọ̀ pé ètò yìí olóyè Sunday Igboho náà máa rí bí wọn bá rí afẹ́ ẹsẹ̀ mú yín ẹ máa bọ̀ màmá ẹ máa bọ̀ ẹ bá ń fa wọn. rárá màá. ok màmá mo mọ̀ wípé ó ṣeé ṣe kí olóyè Sunday Igboho fúnra wọn kí wọ́n rí kinní yìí ó dẹ̀ ṣeé ṣe kí àwọn èèyàn tó fẹ́ràn. màmá ẹ̀ wà nínú ilé o. wọ́n sì ní ìyá láyé. bẹ́ẹ̀ni. ẹ dúró wọ́n rẹ́ nìkan sí ní màmá láyé. bẹ́ẹ̀ni. ṣé màmá ń sọ̀rọ̀ dáadáa. kí ló dé ẹgẹ. ẹ jẹ́ ká kí màmá. grandma grandma. wọ́n dáhùn. ẹ pè wọ́n dáadáa ẹ parí kẹ́ lọ pè wọ́n. wọ́n ti jáde ni. ẹ má rọra mẹ́yìn ẹ má rọra. grandma. wọ́n ti jáde. wọ́n ti jáde ni. grandma. wọ́n lè lọ ilé wọn sálẹ̀. á wù mí ká rí màmá ká tiẹ̀ kí wọn. torí mo mọ̀ pé tọ́ màá náà lé àwọn kan bá ti jáde. wọ́n lè lọ sí ọ̀dọ̀. lọ́dọ̀ èèyàn wọn bẹ́ẹ̀ ibi tán lọ yẹn lè jìnnà àbí. ó jìnnà díẹ̀ náà. tí wọ́n lọ wọn dẹ̀ ní fóònù tá a fi lè pè wọ́n. wọn ní fóònù. ta ni wọ́n so bàbá wọn ni wọ́n sin sí bíbá. bàbá wọn rè ìyá bàbá wọn. ìyá bàbá wọn ni. mo fi àsìkò yìí kí gbogbo wa níbikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora ọ̀rọ̀ tí mò ń sọ yìí ìtàn tó ti pẹ́ ni ṣùgbọ́n àròbá òun ni wọ́n ń pè ní bàbá ìtàn fẹ́ni tó bá yé dáadáa á mọ̀ wípé tá a bá ní ká máa sọ̀rọ̀ ó yẹ ká sọ̀rọ̀ tá a bá ń sọ̀rọ̀ àwọn olóore tá a bá ń sọ̀rọ̀ àwọn tó ti kú tá a bá ń sọ̀rọ̀ àwọn tó sì kù ká máa sọ̀rọ̀ àwọn tó ti kú torí ìdí èyí ó yẹ ká gbàgbé àwọn akọni ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni náà ti fi dà lélẹ̀ nílùú Mọdákẹ́kẹ́ kò yẹ kí ìtàn sì lè gbàgbé wọn ìkan rèé nípa ti Wẹ́rẹ́nìkẹ́ Adéníyì àbí kí ni orúkọ wọn Oyèníyì Wẹ́rẹ́nìkẹ́ Oyèníyì Adégòkè ọ̀pọ̀lọpọ̀ ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ tẹ́ bá wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà tẹ́ bá wà ní United Kingdom ó ṣeé ṣe èmi dẹ̀ mọ̀ pé yóò ṣeé ṣe lọ́dọ̀ àwọn fans wa tọ́jú ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ wọ́n mọ̀ pé yóò ṣeé ṣe láti lè náwó àánú sí yín
kán tiẹ̀ bá mi ràn yín lọ́wọ́ kán bá mi gbé ṣọ́ọ̀bù yẹn dìde bí àwọn nǹkan wo la fi lè gbé ṣọ́ọ̀bù yẹn dìde ó ṣeé ṣe ayé ti dáyé díjítà gbogbo nǹkan tá à ń ṣe yìí wọ́n á rí káàkiri gbogbo àgbáláyé bí àwọn nǹkan wo ló lè gbé ṣọ́ọ̀bù yìí dìde. gbogbo ìrànlọ́wọ́ tágbára wọn bá ká tó wà ní kápá gbogbo wọn náà ni lọ́n lè fi gbé ṣọ́ọ̀bù yìí dìde bẹ́ẹ̀ni wọ́n á dẹ̀ máa gbé ṣọ́ọ̀bù yìí dìde wọ́n á gbé ṣọ́ọ̀bù yìí dìde lágbọ́rọ̀ lọ inú mi ó dùn ṣọ́ọ̀bù yìí dẹ̀ máa dìde èmi ó fún yín 50,000 naira nsìn ẹ má wọrí máa transfer 50,000 naira sí yín láti fi lè gbé láti lè tún lò ó pé mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ àtàwọn tó máa ń gbọ́ ọ̀rọ̀ nípa Wẹ́rẹ́nìkẹ́ dáadáa tí olóyè Sunday Igboho máa ń sọ wọ́n á lè wò pé. táìmù kan gan mo ẹnìkan sọ pé òun ní nọ́mbà wọn lọ́wọ́ mo gbà á. ṣé nọ́mbà ta nìyẹn. Sunday Igboho ok bọ̀dà Sunday Igboho. mo dé pé wọn kì í gbé. ṣe rí kinní kan ṣẹlẹ̀ ó ṣe ń gbà míì ẹ má jẹ́ ká blame wọn. àmì lè blame. ṣe rí ọ̀rọ̀ olóyè Sunday Igboho dàbí bó mo ṣe lè sọ ganan ẹni tí èèyàn méjì fẹ́ ẹni tí ogún èèyàn fẹ́ rí tí àwọn ẹnìkan wá ní ẹni ó ṣòro rí olóyè Sunday Igboho. ẹni tó fún mi náà sọ wípé ó lè jẹ́ pé ẹlòmíì ló máa gbé o màá ní mo wá ní pé tí má sà ti sọ fẹ́ ni pé tí má sọ fẹ́ nìyẹn wípé kàn sọ pé ìyàwó Wẹ́rẹ́nìkẹ́ wípé wọ́n máa mo ní kó sọ. ẹ jẹ́ ká ṣe báyìí tí n bá ní kẹ́ ẹ pé àkáǹtì nọ́mbà yín ó ṣeé ṣe tí n bá ní kẹ́ ẹ pé àkáǹtì nọ́mbà yín kí ìrànlọ́wọ́ ó dìde but màá fẹ́ jẹ́ kẹ́ ẹ pé àkáǹtì nọ́mbà yín ni ṣé ẹ lé àkáǹtì nọ́mbà bá mi jẹ́ kẹ́ lọ́ọ́ má àkáǹtì nọ́mbà wọn wá ẹ ra màmá mo kí yín o ẹ ra mà yes ẹ lọ́ọ́ má àkáǹtì nọ́mbà yín wá jẹ́ kẹ́ lọ́ọ́ má àkáǹtì nọ́mbà wọn wá so a máa kọ àkáǹtì nọ́mbà wọn a máa kọ sí orí ètò mo fẹ́ ká pè wọ́n káwọn èèyàn aláàánú tó bá lè fún wọn lówó gbogbo nǹkan tán nílò ń sìn ìrànlọ́wọ́ ni tó nígbà tá a dé inú ṣọ́ọ̀bù mi ò rí nǹkan kan mẹ́ o àwọn nǹkan wo lẹ wá ń tà gan tẹ́ ń sùn. mo fẹ́ pa mo ṣe ẹ̀yìn pàtàn láìpẹ́ iná ni mo dẹ̀ ń ta pure water. ọjà mo mọ̀ pé áńgẹ́lì tó ń pín yanu èmi ní yanu kan áńgẹ́lì tó ń pín yanu. ẹ jẹ́ ká kúkú mọ̀ bọ́ ń ta báyìí á lè rọ̀ wá lọ́rùn. ok kì í ṣe pé àwọn tí mi lò gbogbo ẹ̀ kú ní ṣọ́ọ̀bù mọ́. kò kú nǹkan kan o tipẹ́tipẹ́ fẹ́ẹ̀ mọ̀ tí ó kàn jẹ́ kó ṣe. mo fẹ́ ẹ̀yin fans ṣe wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà mo fẹ́ ẹ̀yin fans ṣe wà ní United Kingdom. wọ́n ṣe jẹ́ a lè rọrùn ó dà yóò rọrùn mo fẹ́ àwọn fans mi ì ní dákọ̀ anybody o mi ì ní dákọ̀ àwọn èèyàn mo fẹ́ àwọn ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ tán wà ní diaspora mo fẹ́ àwọn ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ tán máa ń gbọ́ ètò mi jákèjádò gbogbo àgbáláyé yálà gbogbo nǹkan tó bá lè ṣe láti fi lè ran iṣẹ́ ẹni yìí lọ́wọ́ ní ṣọ́ọ̀bù wọn gbogbo nǹkan tó bá lè ṣe máa fi account number wọn síbẹ̀ account number ni o mi ò ní kò sí nǹkan tó kan account number tèmi máa fa account number wọn sí orí ètò yẹn mo fẹ́ káwọn èèyàn pè wọ́n mo dẹ̀ mọ̀ pé àánú máa dìde ní Nàìjíríà àti ní diaspora ẹ wo gbogbo kíní ojú nǹkan tẹ́nìkan lè gbé dìde lọ mi ní dárúkọ èèyàn bọ̀ mo mọ̀ pé kò ju nǹkan tẹ́nìkan ṣoṣo tó lè gbé dìde lọ mo mọ̀ pé tó bá gbérù nǹkan báyìí dìde orúkọ rẹ̀ ò ní tán nínú ìwé ìtàn documentary ìtàn ìlú Mọdákẹ́kẹ́ mo kí wa ní Dòròmí Àwísí mo kí wa ní Dòròmí Àwísẹ̀ ìkànnì ọwọ́ kò ní jẹ́ kí ẹkùn kó lè fara dé egun ẹ wo iṣẹ́ tó lókàlùkù bá ń ṣe kó ṣàgbàjúmọ̀ dáadáa ẹ jẹ́ ká tẹra mọ́ nínú ìyàwó ẹni tó ti fi dà lélẹ̀ nílùú Mọdákẹ́kẹ́ ní year 2000 ọdún oṣù wọlé pè mọ́ mi. May 8. May ọjọ́ kẹjọ oṣù karùn-ún year 2000 ìgbà yẹn ni gbogbo ojú ọ̀run kò bìrì kò lò wá dàbí bẹ́ẹ̀ ni ọjọ́ yìí bò lẹ̀ ṣe rò ẹ rò pé bóyá kò ní sí nǹkan kan mọ́ ọmọ yẹn kéré ńgbà náà. ọmọ mi kéré first born mi jẹ́ 10 years gẹ́gẹ́. ọmọ ọdún mẹ́wàá. ọdún tó pé torí 1990 lábí. 1990 lẹ́bí. 70 bá calculate 10 years gẹ́gẹ́ ló pé ńgbà yẹn. bó lẹ ṣe ẹ wá jókòó màmá bó lẹ ṣe wá gbé tí gbogbo ẹ wá fi di ohun mo mọ̀ wípé ẹ rán wọn lọ iléèwé àní Ọlọ́run kò yí sí ojú mẹ́rin wo ọmọ kò rí wò àtòǹgbòrò ojú kan ojú méjì àní Ọlọ́run àní Ọlọ́run
mo tagi irú igi wo igi lílá tagi ìdáná lílá. ẹ ti tagi ìdáná bẹ́ẹ̀ sí wa mo tagi. ẹ ti tagi ìdáná rí. mo tagi. Kódà ọjọ́ mi bẹ́ẹ̀ mi àtàwọn ọmọ wà mẹ́ ẹ̀rọ báyìí pé ẹ̀rọ ní fọ́ọ̀tì rárá o ìbá àti òjò bá àmọ́ ọ̀rọ̀ náà àwọn ò lọ àṣẹbí ni mo ti gbé sínú ilé tí mo. kí ló ṣẹ̀rọ yẹn báyìí. bí pé ó dà nípa ní bóyá ṣàlẹ́sà àbí. ó ṣáàtì ní fọ́ọ̀tì kò lè stáàtì àbò stáàtì. a fà kó tó stáàtì mo ṣe ṣe náà ni. ọ̀dà màmá ẹ fún mi ẹ bá mú fóònù mi second ẹ bá mú kó ẹ dákun ẹ ṣàánú mi ẹ bá mú fóònù mi wá kí n transfer 50,000 fún wọn èmi máa fún wọn 50,000 látọwọ́ tèmi máa fún 50,000 ẹ má bínú no ẹ má bínú èmi ni máa fún 50,000 látọwọ́ mi torí mo ti ń wá kí n débì báyìí mi ò lórí ọ̀fẹ́ àti débì báyìí nítorí pé mi ò mọ̀ bẹ̀ bá a ṣe wá ń bọ̀ direct ni mo sọ fún àwọn tajọ́ ń bọ̀ wípé ẹ jẹ́ ká sáà kọ́kọ́ lọ sílé Wẹ́rẹ́nìkẹ́ náà ká lọ béèrè àlàáfíà wọn mo dẹ̀ mọ̀ wípé àwọn aláàánú máa dìde ẹ̀yin aláàánú mo béèrè fún mi ò béèrè fáwọn ẹlẹ́jọ́ àwọn aláàánú ni mo béèrè fún mi ò béèrè fáwọn tí ọkàn wò ó tán kàn skip ẹ̀ ìwọ tó bá mọ̀ pé omi jẹ́ àánú ń bẹ lára rẹ̀ ìwọ tó bá mọ̀ wípé omi àánú ń bẹ lára rẹ̀ ìwọ tó bá mọ̀ wípé ìwọ náà máa ń ṣàánú ẹ̀yin ni mo nílò ìyá ẹ̀ ò wá sórí ètò láti wá tọrọ owó kódà kò rí mi rí ṣe mọ̀ mí èmi náà mọ̀ yín mo fẹ́ lọ sọ pé this is my first time of knowing you tí mo kọ́ rí láyé ẹ bá mi kọ́ tẹ̀ time ni mo ẹ̀sẹ̀ rí yín rí láyé mi ò dá yín mọ̀ mo dẹ̀ mọ̀ wípé mo fẹ́ jẹ́ kẹ́yìn èèyàn wà níbikíbi tẹ́ bá wà mo fẹ́ kẹ́ bá mi náwó àánú sí wọn ni mo mọ̀ pé yóò dẹ̀ ṣeé ṣe ẹ fún mi lákàtúntì nàbà yín màmá. 42. mo ń bọ̀ ẹ jẹ́ kí n fún yín ẹ jẹ́ kí n ṣe mí wá ẹ yẹ máa pè 042 61 49 20 yóò tẹ̀ gbé wá fún rẹ̀ ó gbé Olúrẹ̀mí Adégòkè wá Olúrẹ̀mí Adégòkè ó nìyí màmá ẹ máa rà láti 50,000 naira sí èmi ni mo fún yín nìyẹn ẹ má wọrí èmi ni mo fún yín mo mọ̀ pé yóò tó ṣe díẹ̀ ńbẹ̀ but mo fẹ́ kí àwọn ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ mo fẹ́ kàn bá mi gbé kinní dìde mo fẹ́ kí ẹ̀yin ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ ẹ̀yin ni mo fẹ́ o ẹ̀yin ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ àtẹ̀yin fans tó jẹ́ pé ẹ máa ń gbọ́rọ̀ tí ẹ ní omi jẹ́ àánú lójú mo fẹ́ kẹ́ bá mi gbé wọn ó ti wọlé àbí ẹ ti rí àbí ẹ má kẹ́ no ẹ má wulẹ̀ kúnlẹ̀ ẹ ti rí ẹ jẹ́ ká wò ó lórí àlá àti èlò ló gbé wá ẹwò dáadé èlò ló gbé wá orúkọ wo ló wà ńbẹ̀ só gbórúkọ wá Kọ́láwọlé kíni Aláwọdé orúkọ mi nìyẹn ẹ má wọrí so inú mi dùn mo kí wa níbikíbi tá a bá wà ẹni tó bá lójú àánú ni mo fẹ́ ẹni tí omi àánú bá ń bẹ lójú ẹ̀ àwọn ni mo fẹ́ mo wà nílé Wẹ́rẹ́nìkẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì máa gbọ́ nípa Wẹ́rẹ́nìkẹ́ ó ṣeé ṣe kétò ìfẹ́ dé ọ̀dọ̀ olóyè Sunday Igboho mo mọ̀ pé olójú àánú lolóyè Sunday Igboho olójú àánú ẹni ayé ń fẹ́ ni wọ́n torí wípé wọn à lè gbàgbé ẹni tán ń pè ní Wẹ́rẹ́nìkẹ́ láéláé àwọn náà dẹ̀ máa ń sọ lórí ètò wọn máa ń sọ ní gbogbo àtàbá sọ̀rọ̀ pé Wẹ́rẹ́nìkẹ́ àgọ́ ò lè gbàgbé torí ìdí èyí mo ṣe kí wa níbikíbi tá a bá wà jákèjádò gbogbo àgbálá ayé ibikíbi tí ètò yìí bá fẹ́ dé mo fẹ́ kẹ́ ẹ dákun ẹ bá mi pa àkáǹtì nọ́mbà yín ok so òun náà lẹ pè fún mi ń sìn àbí ẹ jẹ́ kí n wò ń bíbà toró ṣeé ṣe kẹ́yìn mọ́ tètè pè dáadáa but ẹ dúró ẹ máa pè káwọn ẹ máa pa àkáǹtì nọ́mbà yẹn ẹ máa pè àkáǹtì nọ́mbà yẹn àkáǹtì nọ́mbà yẹn jẹ́ 42 61 49 31 20 ẹ jẹ́ kí n tún àkáǹtì nọ́mbà yẹn pè fún yín torí Zenith Bank ni orúkọ tẹ̀tẹ̀ máa rí bẹ̀ ní Olúrẹ̀mí Adégòkè 42 61 49 31 20 ẹ jẹ́ kí n tún pè lẹ́ẹ̀kan sí 42 61 49 31 20 Zenith Bank Olúrẹ̀mí Adégòkè ìyàwó Wẹ́rẹ́nìkẹ́ rèé o ṣé ẹ ti rí báyìí ìyàwó Wẹ́rẹ́nìkẹ́ òun rèé o mo wá fi aláàánú mi ò fẹ́ ẹlẹ́jọ́ mi ò fẹ́ wẹ́dọ̀n mi ò fẹ́ wẹ́dọ̀n mo fi àwọn ènìyàn at least gbogbo ọ̀nà tó bá lè ṣe bí pé ta bá padà wá ṣọ́ọ̀bù yìí inú owó dùn láti fi ẹ̀mí ìmoore hàn fún gbẹ̀yìn tẹ́ bá ràn wọ́n lọ́wọ́ mo kí wá o àmọ̀ mọ̀ ṣe àkọ́ráyè yóò gbé wá láti ilẹ̀ títí dé diaspora ibikíbi tọ́mọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ bá wà mo mọ̀ wípé ìtàn ló wá ìkan nínú documentary ìtàn ló wá ara ẹ̀ rí mo ti sọ màmá ṣàfihàn àwọn ẹ̀tàn tó sọ̀rọ̀ mọ́ àwọn akọni
tí wọ́n ti kọjá lọ nílẹ̀ yìí ṣé ti rí báyìí àwọn akọni tó ti ṣiṣẹ́ nílẹ̀ yìí rí tó dẹ̀ ti kọjá lọ nílẹ̀ yìí torí ẹ̀ ló jẹ́ kí n máa kí wa Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi o.